ìta tó mú wálé ní ó bá dẹ̀sì díẹ̀ o. Èyí tá tún gbédélé ní ó lè díẹ̀. Press release tí wọ́n gbé jáde lórí kéèsì Mohbad pé ní ìgbà tí ní November 6 ni wọ́n ní kàn gbé Owódùnní Ibrahim. Thank you so much, Kimpo. That's Ìlérí Olúwa. Sorry, Prime, yeah, Ìlérí Olúwa childhood friend. That is Prime Boy. But they refused to bring him, and the coroner inquest was stopped since was there. We don't know what caused the problem because nobody told us, and the court never give us any update, and the police did not give us any update because they said they are waiting for the pathologic so that everything can be. But I know that the pathology can be delayed. It's better to bring all those people and later be waiting for the pathology. But because they don't want them to, maybe they don't want their secret to leak out, that is why they are doing all those, mago. And the only thing that I'm afraid for Nigeria, even about the Lagos need to be changed for their own, how they are doing mago. They need to stop it. And the governor Lagos State know about this. This is not good because all over the world know and want justice for Mohbad, and how they are doing this is not good. Kí ló dé tó jẹ́ pé gbogbo nǹkan Èkó tó bá ti dé Èkó báyìí a máa dàrú ni. Tí nǹkan yẹn bá kí ló dé tí Èkó fẹ́ máa ṣe báyìí? Kí ló tẹ̀ ń ṣe báyìí tẹ̀ straight? Kí ló tẹ̀ ń ṣe báyìí? Ẹ máa ń jẹ́ ká ríra wa ní rí wípé ṣé kò kì í sára Nàìjíríà ni? Bí gbogbo state tó kù bá tán máa ń ṣe nǹkan ní gbogbo state tó kù tó bá ń work out tó bá dé kó bẹ́ẹ̀ dẹ̀ fọ́jú ẹ̀ pọ̀ kí ló dé? Corona inquest ṣe wá di ogun. Corona inquest tẹ́ gbé dìde bẹ́ẹ̀ ṣe dojú ẹ̀rú ní ẹ̀ẹ́dẹ̀dẹ̀ kárí nǹkan kan mẹ́lẹ́ ń wait fún pathology. Ṣé pathology ló máa delay ni? Pathology kọ́ astrology ni. Tó bá tún kò la astrology kọ́ astrology. Ṣé bẹ́ẹ̀ dẹ̀ gbé Prime Boy wá ẹ jẹ́ kó wá witness tẹnu tiẹ̀. Tẹ́bí tí Prime Boy bá ti dé tó bá ti sọ tiẹ̀ tán ẹ fi lẹ̀lẹ̀. Ẹ jẹ́ kí spending wa kó sọ tẹnu ẹ̀ kó fi lẹ̀lẹ̀. Ẹ jẹ́ kí àwọn tó kù bóyá Samilari Naira Marley ìgbà tá bá máa fi gbọ́ ti ẹnu Samilari Naira Marley àwọn Darosha ń kó àtàwọn ọmọ tó wà nílé tán wà nínú mọ́tò bóyá ìgbà tá bá máa fi gbọ́ wọn pathology náà máa ready. Tó bá tiẹ̀ fẹ́ ṣe gan bóyá lè máa ṣe every month bóyá ẹyọ kan lóṣù tó bá pọ̀ sú yín ẹjọ́ yẹn sú yín ẹjọ́ ìjókòó yẹn sú yín torí mo mọ̀ pé sẹ́yìn tẹ̀ ń gba salary lé lórí ni. Bí akẹ́ máa ṣe ẹyọ kan lóṣù bóyá irú Prime Boy ní ìsìnkẹ́ fi ṣe gbogbo oṣù kan. Kẹ́ mú spend kẹ́ fi ṣe gbogbo oṣù kan February tó bá di March kẹ́ gbé Naira Marley wá tó bá di February April kẹ́ gbé Sam Larry wá àbí bí Sam Larry kan nu gbogbo ẹ̀ bóyá kẹ́ mọ́ gbé wọn wá bá wọn bí spend dẹ̀ lẹ́ gbé wá so that ká lè mọ̀ tó bá jẹ́ mi ní Sam Larry ni tó jẹ́ pé truly lọ́wọ́ Sam Larry mọ́ tó bá jẹ́ mi ní ọ̀nì wà lè mi gan máa ní pé kán wá justice mi máa jókòó ti pé justice yẹn gbọ́dọ̀ wáyé nítorí pé wo ohun tí wọ́n ṣe fún even ọ̀pọ̀lọpọ̀ gan sí hate ẹ̀ ti now. Ó kàn mo kàn Ọlọ́run ká má parọ́ ọmọ yẹn àwọn òbí ẹ̀rín gan o àwọn òbí ẹ̀rín ilé ẹ lórí gan o ní bọ̀bọ̀ tán pè ní Naira Marley sọ́ọ́ ṣẹ̀ṣẹ̀ Sam Larry yẹn mi ti fẹ́ mi láìkè láti rẹ̀ torí mi láìkè yẹn máa ṣẹ́rí Sam Larry yẹn Naira Marley yẹn àwọn òbí ẹ̀ sì ṣe wọ́n ti ẹ̀bì àwọn àgbà fún Sam Larry Naira Marley gan o Ọlọ́run kí n má parọ́ wàláhì ẹ̀bì àgbà pọ̀ wọ́n sì ẹ̀bì àgbà tí wọ́n bá sí ẹ̀bì àgbà àti àwọn ẹ̀yọ́nú ayé tó gbóná àwọn ẹ̀yọ́nú àwọn àgbà tó gbóná ẹ̀yọ́nú ayé tó kí ẹ̀bì àwọn àgbà tó kí tẹ́jẹ̀ bá wà lọ́wọ́ ẹ̀ wá ṣèdá wàá jẹ̀yà yẹn lọ́tọ̀ o because if not so inú mi ò mà ní yọ sí ẹ̀ àdódé nkọrin báyìí mo dẹ̀ tó ń láìkì ẹ̀ tó bá dẹ̀ tó ti ń jójó ijó ẹlẹ́sẹ̀ kẹ́sì bí ẹ̀sìn àkèrè o mo dẹ̀ tó ti ń láìkì ẹ̀ sá Ọlọ́run ẹ̀bì àgbà ló fà bí ò bá jẹ́ báwọn èmi aláìkì wọ tẹ́mi bá ti gbáyàn sẹ́gbẹ̀ẹ́ mo gbà sẹ́gbẹ̀ẹ́ inú mi láìkè yẹn kódà tí n bá rórin rẹ̀ bá máa gbé dànù ni tí n bá rí tán bá ń gbórin ẹ̀ bá máa gbé dànù ọmọ àgbẹ̀ kéèyàn gbórin dà sí gbé dànù ó ga o mo dẹ̀ wá ń láìkè ẹ̀ sá. Now ẹ jẹ́ kí n má wọrí màá gẹ̀ẹ́tì ẹ̀ ń bí. Now wọ́n ní one prem yes one prem bí nǹkan tí one rem yes tí Darosha sọ níjọ́ yẹn
Darosha ní ó ní kí náà porúkọ rẹ̀, ó ní ìmọ́lẹ̀, ó ní properties ẹ̀, ó lóun ò fọwọ́ kàn bí àwọn èèyàn ṣe ń sọ. ẹ bá mi gbọ́wọ́lé love and like. Ó lóun kọ́ lòun ní pé one prem ló ń take care properties Mohbad. She understand. Properties Mohbad tá dẹ̀ ń sọ nípa rẹ̀ yẹn, bí bóyá ilé ẹ̀ ní o, bóyá mọ́tò ní o, sọ́njọ́ náà ó ní mọ́tò Mohbad wà nínú garage, ó ní wà nínú garage Mohbad pé òun ò fọwọ́ kàn. Ó ní but báwọn èèyàn ń sọ now one prem tá à ń sọ nípa rẹ̀ yẹn, one prem tá à ń sọ nípa rẹ̀ yìí, mo wá rí one prem yẹn pé Belashmoda òun ló ní one prem. Yeah, Belashmoda ló ń jẹ́ one prem. Mi wá mọ bí ó ṣe jẹ́ tí Belashmoda ṣe ń lo one prem. Now tẹ́ bá lọ sórí péjì Belashmoda, ní orí péjì ẹ máa rí ibì kan tó kọ one prem link to DNDEP. One prem ní líǹkì ni tó lead sí EP rẹ̀ kọ́ lélẹ̀, because one prem yìí ó ní orúkọ tí wọ́n ní ó ń take care, ó lóhùn lórúkọ yìí tán ló ń take care properties Mohbad. One prem o lè check ẹ lórí page Belashmoda, ẹ lè wo orí page ẹ lórí Facebook ni o. Ó ní mo ti rí one prem yẹn tán ló ń take care properties ẹ. Now ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ fún yín, ṣé bẹ́ẹ̀ mọ̀ ẹni tí wọ́n ló fún Wùmí ní aṣọ? Ṣé mọ̀ pé tí mo gbé jáde ńjọ́ ní níjọ́ tí Wùmí lọ sí burial ground Mohbad, tó lọ sí burial ground, ṣé mọ̀ pé Wùmí lọ sí burial ground nígbà yẹn, tí wọ́n lọ tí ẹ̀gbọ́n àbúrò ìyá Wùmí ń bọ̀ lójú ọ̀nà tó fi mú ìmọ́lẹ̀, tí àbúrò ìyá ẹ̀ fi mú Wùmí tó fi ọwọ́ sí ní tó fọwọ́ sí báyìí níbi tó ti ń bọ̀. Ṣé ẹ mọ̀ wípé arákùnrin kan pàdé rẹ̀ lójú ọ̀nà, ó fún ní aṣọ. Arákùnrin tó fún ní aṣọ yẹn, mo fẹ́ kí ẹ̀yin olólùfẹ́ Teni Omoologo, mo fẹ́ kẹ́ bá mi wo ojú fọ́tò yìí. Ṣé wọ́n jọra? Mo kàn béèrè ní o, ṣé wọ́n jọra? Mo fẹ́ kẹ́ bá mi wo picture yìí, ẹ jẹ́ kí n fẹ́ dáadáa. Ẹ wojú ẹ̀yin tí ẹ wà lórí Facebook, ẹ wojú yẹn. Ẹ̀yin tí ẹ wà lórí TikTok, ẹ wojú kíní yìí. Mo fẹ́ kó dúró, ẹ jẹ́ kó dúró ń bọ̀, ẹ jẹ́ kó dúró ń bọ̀. Mo fẹ́ kẹ́ wojú picture yẹn dáadáa. Ẹ jẹ́ kí n wò bóyá mo lè ṣe, bóyá ó lè dúró, because I don't know. Kí ló dé tó fẹ̀ báyìí? Kí ló ṣẹlẹ̀ báyìí? Ẹ wo sẹ́yìn tẹ́ wà lórí Facebook ṣó tọ̀dọ̀ ti yín dúró, but TikTok yẹn mo rí wípé kò dúró, ó ń rólù lọ ni. Mo fẹ́ ṣe kí n ṣe kó dúró, but mi mọ̀ bí mo ṣe máa ṣe. Ẹ má bínú. Ẹ jẹ́ kí n tún wo ọ̀nà mi bóyá mo lè rí try. Ẹ̀yin tẹ́ wà lórí TikTok yẹn, ẹ check picture yẹn wò. Okay,
ó yẹ pé bóyá lè dúró now ok TikTok yẹn ti dúró padà ẹ wo ojú kíní yín ṣé wọ́n jọra wọn ẹ bá mi wo ṣé mọ̀ pé òun kọ́fà orí ṣé mọ̀ pé yẹn kọ́fà but ẹ wo imú ẹ wo bí ẹ̀gbẹ́ ojú ẹ wo ojú wọn ẹ wo bíbà yí wọn ẹ fi wò lọ wá sí ibi bímú ẹ ṣe gùn yẹn ẹ wòra wọn ẹ̀yin tí ẹ wà lórí TikTok ẹ yẹ̀ wò ṣé kìí ṣe àdúrà nìyẹn bọ̀bọ̀ yẹn jo àdúrà bọ̀bọ̀ tó fún wọn ní aṣọ tó fún Wùmí ẹ̀gbọ́n Wùmí ní nǹkan kan yẹn tó fún wọn ní nǹkan lójú ọ̀nà yẹn ó jo àdúrà ẹ wo fèsì yẹn ṣe mọ̀ pé ó kọ́fà orí ó fi nǹkan bo ojú ó fi fìlà yẹn bo kíní wúdù yẹn ó fi bò dáadáa tó kọ́fà rẹ̀ but ẹ wo ibi báyìí rẹ̀ ẹ wo imú ẹ̀ ṣé ti rí ẹ wo ibi imú yẹn wá sísàlẹ̀ bó ṣe gòdó ń bí ẹ wá wo igi imú ẹ̀ náà bó ṣe rí ẹ wo bí ojú ẹ̀ ń bí ẹ̀yin tẹ́ ti rí ṣé wọ́n jọra àbí wọ́n jọra àdúrà lélẹ̀ kì í ṣe ara àta àdúrà kò bọ́ta kó wá sọ̀rọ̀ kí n tó gbé nǹkan síta mo máa ń fi wọ́n yàn dáadáa o àwọn kan wà tí wọ́n lójú inú torí tí n bá rí pé bóyá ojú tèmi dìm mo ti ń wò ó torí ìgbà tó kọ orin tó lòun ṣe bíi Mohbad yẹn Mohbad ti sọ pé ò lè dàbí tòun àfi tó bá jẹ́wọ́ ohun tó ṣẹlẹ̀ sẹ́gbọ́n ẹ̀ ṣẹ́yìn tẹ́ wà lórí Facebook rí dáadáa ṣẹ́yìn tẹ́ wà ń bẹ̀ rí ṣé ẹ rí fèsì yẹn ṣé àdúrà kọ́ lélẹ̀ ẹ wo picture tí ó wà yìí ẹ wo picture yẹn ẹ wò wọ́n ṣé ẹ ti rí báyìí ẹ wo sáìdì bí ẹnu ẹ̀ ń bí ẹ wo sáìdì bí ẹ wá wo Teni yẹn náà ṣe rí pé same person nìyẹn ṣé ẹ rí pé ẹ̀yin tí ẹ bá rí mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ máa ń wò pé ṣé kọ ókè tí ó bá wá sóhun ẹni tó jẹ́ kó bọ́ síta èmi rí pé àwọn ẹni yìí jọra wọn ẹ wo igi mú yẹn wálẹ̀ ẹ wo igi mú yẹn ẹ wo bó ṣe rí ẹ wo imú ẹ̀ ń bí ṣe rí bó ṣe fẹ̀ ń bí ṣe rí bí ẹ wo ojú yẹn ṣe mọ̀ pé ó kọ́fà orí ẹ wo picture ti sàlẹ̀ yìí eléyìí tó wà nísàlẹ̀ yẹn àtẹni tó lo udis yẹn ẹ chẹ́ẹ̀kì méjèèjì papọ̀ ṣe rí pé ó look alike ṣe rí pé ó jọra àwọn kan ní wọn jọra lọ́dọ̀ tiyín nìyẹn wọ́n jọra wọn ẹlòmíì wà tí ò mọ bọ́n ṣe ń chẹ́ẹ̀kì èèyàn ẹlòmíì ò mọ bọ́n ṣe máa ń wòyàn bọ́n ṣe ń chẹ́ẹ̀kì èèyàn èmi kàn fẹ́ kó o wo ojú ẹ̀ ni so mọ̀ pé ẹni tó bá da nǹkan borí dandan ni ẹni tó kọ́fà orí tó dẹ̀ fi nǹkan bo bí ẹ ní rí etí ẹ lè rí etí báyìí ó tún jẹ́ kíkiri ìfìlà yẹn tó fẹ́ bo bí ẹ̀gbẹ́ ojú ẹ̀ bọ̀tẹ́ fi igi mú ẹ̀ wò wá síbi báyìí mọ́ bí ẹnu rẹ̀ ń bí mọ́ bí ẹ̀gbẹ́ ń bí ṣé àdúrà ni àbádúrà kọ́ mo kàn béèrè mo wá béèrè lọ́wọ́ yín ni ìwọ padà lọ farabalẹ̀ chẹ́ẹ̀kì ẹ̀ ẹlòmíì ò lójú inú ṣùgbọ́n farabalẹ̀ chẹ́ẹ̀kì ẹ̀ ìwọ náà tó ń wò mí lọ da nǹkan borí tó bá ti lọ wá fìlà kó dà borí má mékọ̀pù o dá fìlà yẹn borí torí tó bá lọ mékọ̀pù tó wá padà fẹ́ lọ gbé lé normal picture rẹ tó ò ti lo mékọ̀pù irú èmi nísìnyí lo mékọ̀pù natural lèmi mọ bẹ́ẹ̀ mi ṣe rí lójú ayé ni mo wà yìí mi ní láti lo mékọ̀pù kí n tó dáa torí tí n bá ti lo mékọ̀pù ò nílé kó rí ara rẹ̀ láì mọ́ lo fítà láì mọ́ lo nǹkan so bẹ́ẹ̀ mi ṣe ń sọ̀rọ̀ yẹn ó yá wò ó má lo mékọ̀pù dá nǹkan bójú kó wá ní kẹ́nìkan yá àwọn fọ́tò látọ̀ kan kó wá gbé normal picture títí ẹ kó wá gbé sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kó wá ní pé sójọra wọn á fẹ́ rí bákan lójú torí pé o ti dá nǹkan bojú ó dẹ̀ rìn jìnnà síbi tó wà ṣùgbọ́n lè ó sún mọ́tò síbi kò tún dá nǹkan bojú ṣùgbọ́n igi mú yẹn especially picture ti sàlẹ̀ yìí ṣe é pé picture méjì ni mo kó síta méjì ni méjèèjì ẹ̀ ló tọ̀ lóra bọ̀ èyí tó wà ń sàlẹ̀ yẹn àtẹni tó lo kúdùs yẹn ẹ chẹ́ẹ̀kì wọn síra wọn sójọra wọn àbí òjọra wọn picture tẹni tó wà ń sàlẹ̀ yẹn àti tòkè yẹn ẹ chẹ́ẹ̀kì ẹ̀ wòra wọn wò sójọra wọn àbí òjọra wọn ṣe rí pé imú ẹ̀ gùn ẹ wo ojú ẹ wo imú ẹ wo ojú ẹ wo imú this is àdúrà ẹ wo bí ojú bọ̀bọ̀ tó lo kinní yẹn black yẹn ẹ wo ojú ẹ yẹn ẹ wo ojú àdúrà ṣe mọ̀ pé ẹ rí irun ojú ẹni yẹn ẹ mọ̀ pé ẹ rí tàdúrà clearly bí iwájú orí tàdúrà ẹ rí bíbà bọ́tẹ́ ẹ rí àwọn tó bí nìkan náà máa dà mọ̀ pé òun lélẹ̀
but torí pé camera yẹn jìnnà síbi tó wà àwọn tó mọ̀ tẹ́lẹ̀ wọn ní mọ̀ pò ní àfàwọn tó bá súnmọ́ bẹ́ẹ̀ ṣó jọra wọn àbí ò jọra wọn. Anyways ẹ jẹ́ ká wá máa sọ̀rọ̀ wa lọ síbòmí kí n tó fún yín láwọn mi. Àwọn boys mi ti ń kanra. Now ẹ̀yin olólùfẹ́ Teni Omoologo nílé lọ́kọ lẹ́yìn ọ̀dẹ níbẹ̀kẹ́bẹ̀ tí ẹ bá ti ń láǹfààní láti máa gbọ́ mi lásìkò yìí. Kí ló dé tí fóònù mi ń jábọ́? ń bọ̀ fóònù mi ti jábọ́. ń bọ̀ fóònù mi ti jábọ́. Ogun èṣù. Àdúrà àdúrà sọ̀rọ̀ rẹ̀ mọ́ jẹ́ fún ẹ lépè mi fẹ́ ṣépè fún ẹ. Èmi ò fẹ́ ṣépè fún ẹ. Mọ́ jẹ́ pé tèmi máa ń pọ̀ gan. Àbẹ́ ti débí. Ẹ dákun ẹ yẹ̀ wò. Ẹ gbọ́ wò dáadáa. Ṣé ẹ ti rí? Kíní iná tí mo tàn yín mọ́ ooru mú mi ṣá. Èmi ló tún mú mi tẹ́lẹ̀. Ẹ bá wa check ẹ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n. Ẹ̀yin sọ̀mọ̀rí ẹ jáde wá o. Ẹ jáde wá o. Kó wá o. Ikorodu boy will quickly get it if the picture Adura because well àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní orí láti jọ ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ní orí bá Adura ṣe wà ní side ọ̀dọ̀ wọn kọ́ ló ṣe rí nísìn. So ẹni tó dẹ̀ wà láàrin èèyàn àwọn tó wà ní Ìkòròdú gan ò sọ̀rọ̀ wọn sọ pé Darosha wá síbi òkú ṣé wọ́n sọ ni ìgbà tí Darosha sọ̀rọ̀ ní orí update ẹ̀ pé òun ò débi tó kú Mohbad wà torí kinní kan wọ́n náà máa gbé wá ǹjẹ́ kankan nú àwọn tó wà ní Ìkòròdú sọ pé Darosha wà ní burial ground kódà Darosha tó bu yẹ̀pẹ̀ ló tó bẹ́rì Mohbad àwọn èèyàn ò dẹ̀ sọ̀rọ̀ àwọn èèyàn ò sọ̀rọ̀ pé Darosha wà bẹ́ẹ̀ mo bá yín gbé wá ní Darosha wà bẹ́ẹ̀ kódà olórí burúkú ẹ̀ tó bu yẹ̀pẹ̀ lé Mohbad lórí ó sì kú ọ̀tá ẹ̀. Yes ṣé àwọn Ìkòròdú sọ fún yín àwọn Ìkòròdú ò sọ pínkín sáwọn Ìkòròdú ò síbẹ̀ ẹ báwọn ọmọ Ìkòròdú wà níbi tán ti sin Mohbad wọ́n sọ pé Darosha wá síbi burial ground Mohbad wọ́n sọ pé Darosha gan wà lára àwọn tó bẹ́rì Mohbad kẹ́lẹ̀ mọ̀ pé lórí burúkú ọgbà kú ọmọ lọmọ yẹn ó tún òun ló ẹ̀ ń bá mu Mohbad Darosha ló ẹ̀ ń bá mu ìmọ́lẹ̀ òun ló tún bẹ́rì rẹ̀ ó mà dájú léèyàn o ẹ jẹ́ fi fídíò wọ̀nyí bọ̀ ṣe ń play bóyá ó lè ṣòbá ó dàbí pé ó hàn báyìí ẹ̀yin ti Facebook bọ̀ ẹ̀yin ti TikTok mo fẹ́ kẹ́ ẹ wo jẹ́ kí n wọ back camera ṣé mo pa camera ni ok ẹ jẹ́ kí n yọ background ẹ jẹ́ kí n yọ kíní effect kíní yẹn kúrò now ẹ̀yin ti tèmi ti Teni Omoologo mo fẹ́ kẹ́ ẹ wo fídíò yìí dáadáa nígbà tí wọ́n ń gbé ìmọ́lẹ̀ ẹ jẹ́ kí n light ẹ̀ ẹ sá mọ̀ pé mi kò bá dùn ẹ jẹ́ kí n yọ kò ní ok ó dà pé ó clear díẹ̀ báyìí ẹ jẹ́ ká wò báyìí ṣé ẹ rí náà dáadáa báyìí mo fẹ́ kí ẹ bá mi wo fídíò yìí ẹ máa wo fídíò yẹn dáadáa ẹ jẹ́ kí n zoom ilé bóyá ó lè wà bọ́ ẹ jẹ́ kí n tún zoom ṣé zoom yẹn lọ lórí ok ó dẹ̀ pé wá lórí TikTok náà ẹ jẹ́ kí n zoom ẹ̀ kí n wá sún mọ́dọ̀ yín kí n wá gbé dání ẹ jẹ́ kí n zoom ẹ̀ kí n gbé dání ń bọ̀ o ẹ̀yin tèmi ń bọ̀ ó yẹ kí n lift kíní up ni o ẹ jẹ́ kí n wá nǹkan kí n fi lift ẹ̀ up so that màá lè fi ń bọ̀
mi mọ nǹkan tí mo fẹ́ fi ṣe mo fẹ́ ṣe bí mo ṣe fẹ́ ṣe anyways ẹ bá mi wò dáadáa ẹ̀yin tèmi mo fẹ́ dá kinní padà sẹ́yìn Darosha ń bẹ ní lẹ́yìn ìgbà tí Wùmí ju aṣọ sí orí burial ground Mohbad tán mo fẹ́ kí kinní yẹn zoom dáadáa kẹ́ ó lè capture ẹ̀ dáadáa mo ń bọ̀ wá o ẹ̀yin ti TikTok mo máa bẹ́yìn náà lift ẹ̀ díẹ̀ ń bọ̀ ẹ jẹ́ n sún sẹ́yìn díẹ̀ mo máa bá yín tún lift up ń bọ̀ ẹ jẹ́ kí n wò bóyá mo fẹ́ ṣe kinní yẹn kó ga sókè díẹ̀ ok ó dà pé lè ga sókè báyìí yes ń bọ̀ torí ẹ má bínú òtútù yẹn mú bá gbọ́dọ̀ tán kíní iná tó máa ṣí tìǹú lé bọ̀ ní ìdẹ̀fẹ́ kí kinní yẹn yí dànù bọ̀ ok mo fẹ́ kí ẹ wo ojú kinní yẹn dáadáa ẹ̀yin tí ẹ wà lórí TikTok mo fẹ́ kẹ́yin náà wò bẹ̀ dáadáa mo fẹ́ kẹ́ ẹ fojú inú wò dáadáa mo mọ̀ pé lórí Facebook ó máa clear dáadáa torí mo túmọ̀ ẹ̀ dáadáa fún yín now mo fẹ́ kẹ́ ẹ fojú wo bẹ̀ bọ̀ kẹ́ lè mọ̀ wípé òkú Mohbad ni ẹ jẹ́ kí n yọ mi bọ̀ ẹ jẹ́ kí n yọ kúrò ní ẹ jẹ́ kí n mú tiẹ̀ kúrò ń bọ̀ ok kẹ́ ẹ lè mọ̀ pé ìmọ́lẹ̀ ni mo fẹ́ kẹ́ ẹ wò dáadáa ṣé ẹ ti rí ẹ máa wo nígbà tí Wùmí ju aṣọ tán Wùmí sún sẹ́yìn ẹ̀gbọ́n ẹ máa wo ẹni tó wà níbí o ṣé ẹ mọ̀ pé Wùmí nì nígbà tí wọ́n ju aṣọ sílẹ̀ tán ṣé ẹ mọ̀ pé Wùmí nì nígbà tó ju aṣọ tán tó ju aṣọ funfun yẹn tán tó ń tẹ̀rí ẹ máa wo o. Sẹ́ẹ̀rí wòlíì yín nù mo fẹ́ kẹ́ ẹ wo bẹ̀ dáadáa mo fẹ́ kẹ́ ẹ fi ojú inú wo bẹ̀ dáadáa wòlíì yín nù o ń bọ̀ wòlíì yín tó lọ ṣàdúrà bàbá Mohbad ló lóhùn pé wòlíì ń bọ̀ wá lift ẹ̀ sókè lọ́dọ̀ ẹ̀yin but ẹ̀yin tẹ̀ wá lórí TikTok náà mo rí pé ẹ̀ ń wò dáadáa ṣé ẹ̀ ń wò bẹ̀ ẹ máa bá mi watch ìsàlẹ̀ yẹn wá kẹ́ ẹ lè mọ̀ pé ìmọ́lẹ̀ ni ṣé ẹ rí mi ń bọ̀ wá o ṣé ẹ ti rí Darosha ní ṣé ẹ ti rí wèrè olórí ibú ṣé ẹ ti rí Darosha òrè Darosha lẹ́ ń wò yìí ṣé ẹ ti rí Darosha sẹ́yìn tẹ́ wà lórí Facebook rí Darosha ẹ wo Darosha ó sì kú ọmọ ìyá rẹ̀ ṣé rí Darosha tó rí Mohbad nígbà tí wọ́n kán ọrùn ẹ̀ tó lóun ò mọ̀ pọ́n kán ọrùn Mohbad sínú pósí so Darosha wà níbi tán ti bẹ́ẹ̀rì Mohbad àbí Darosha ní fẹ́yìn tẹ́ wà lórí Facebook tí ẹ bá rí ẹ̀yin tẹ́ wà lórí TikTok ṣé ẹ rí àbẹ́ ẹ̀ rí sẹ́rí pé lé ayé le díẹ̀ this is Darosha so Darosha náà wà níbi tán ti sin ìmọ́lẹ̀ ẹ̀dẹ̀rí tí wọ́n kán ọrùn ọmọ yẹn sínú pósí ojú gbogbo yín ni wọ́n fi sí láìsí pé ọmọ yìí ẹ̀ṣẹ̀ wo ni ìmọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ yìí torí Ọlọ́run ẹ̀ṣẹ̀ wo ni ìmọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ yìí tó bẹ́ẹ̀ gbogbo àìkúnlẹ̀ abiyamọ gbogbo ẹ̀yin abiyamọ ayé ṣé ẹ ti rí mo máa tuntun sọ fún yín padà ṣùgbọ́n mo fẹ́ kó play tán kẹ́ ẹ wo Darosha ẹ̀yin abiyamọ ayé mo fẹ́ kẹ́ ẹ wo this is Darosha sẹ́rí ǹjọ́ tó sí ẹ̀gbọ́n kó bu yẹ̀pẹ̀ sórí àbúrò rẹ̀ Darosha bu yẹ̀pẹ̀ lórí Mohbad kí ni Darosha fi síbẹ̀ sóò náà ní nǹkan kan tó jù sínú ẹ̀ ni táwa ò rí torí kò ní right láti lè bẹ́ẹ̀rì ọmọ ìyá ẹ̀ Darosha ò ní right láti bẹ́ẹ̀rì Mohbad ṣé ẹ rí pé ọ̀nà wa bu yẹ̀pẹ̀ lé Mohbad lórí pé mo rẹ́yìn ọ̀tá mi o
ẹ dẹ́kun kí ni ti Darosha ìyẹn mi pé gbogbo wọn ni wọ́n gbúdọ̀ bu yẹ̀pẹ̀ lérí aṣọ yẹn ẹ máa rí pé tágẹ́ẹ̀tì wọn rí aṣọ yẹn ni ìyẹn mi pé nǹkan jù sí ẹ ti wá rí pé mo fi sọ fún pé Àdúrà òun ló fún Wùmí ló fún ẹ̀gbọ́n Wùmí ní kíní tí wọ́n fi sínú aṣọ tí wọ́n jù síbẹ̀ ṣé ẹ ti rí bí wọ́n ṣe pín ara wọn definitely Àdúrà ló fún wọn ṣé ẹ ti rí Àdúrà lẹ́ni tó fún wọn gbogbo wọn ni wọ́n wà ní burial ground bọ̀bọ̀ tó ṣe dírẹ́dì náà wà burial ground àwọn tó súnmọ́ tó jí èdè rẹ̀ tí wọ́n mọ̀ nípa rẹ̀ jù tó ń ṣe Àdúrà àti Darosha tó ń ṣe ọmọ ìyá rẹ̀ ṣé ẹ ti rí àwọn náà wá bu yẹ̀pẹ̀ torí Wùmí gò ní láti wá bu yẹ̀pẹ̀ sórí òkú Mohbad lẹ́yìn pé ọmọ tí Mohbad bí yẹn nìkan ló yẹ kó wá bu yẹ̀pẹ̀ sórí ọmọ yẹn bọ̀ torí pé wọ́n ti fi nǹkan kan sínú aṣọ yẹn wọ́n need láti wá da yẹ̀pẹ̀ sórí aṣọ yẹn kí àṣírí wọn má bàa tú wọ́n wá fi yẹ̀pẹ̀ bu àṣírí wọn yẹn mọ́lẹ̀ ni wọ́n wá fi yẹ̀pẹ̀ bu àṣírí yẹn mọ́lẹ̀ ni màá tún play fún yín tí n bá ti gbé mo máa wá gbé dáadáa báyìí tí gbogbo yín máa wá rí jẹ́ ń gbé súnmọ́ bẹ́ẹ̀. mo fẹ́ kí gbogbo yín máa wò ó mo fẹ́ kí gbogbo yín rí Wùmí nìyí nígbà tó ń da so Darosha were there. Darosha was on Mohbad's burial. He even buried Mohbad and he knew what happened to Mohbad, how they break Mohbad's neck. He knew about it. He know about it. Ebono ema why to ba correct. Did you see Darosha? And Adura was also part of the people that gave Wùmí something to put on the white cloth that Wùmí drop on in gbogbo ẹwẹ́ máa wọ́n yìnbọn ká jáde ẹ bá mi wojú wọn ẹ wojú àwọn wèrè ẹ wojú olè. This is Darosha. Can you see? They were all there. Say, can you see? This is Darosha. Say ẹ ti rójú rẹ̀. This is Darosha. So Darosha also the part of people. Àwọn ló bẹ so Darosha wà lára àwọn tó bury Mohbad. Darosha gan rí Mohbad ó da yẹ̀pẹ̀ sórí bó ṣe kàn ọrùn ẹ̀. So Darosha náà ń bẹ ní ibẹ̀. Wọ́n dẹ̀ kàn ọrùn ọmọ yẹn sínú pósí. Gbogbo wọn dẹ̀ dákẹ́. Lifestyle gan wà ń bẹ everybody wọn ló wà níbẹ̀. Gbogbo wọn especially Darosha. Ó ní òun ò lè súnmọ́ bí òkú Mohbad torí ẹ̀rù ń bà wọ́n. Wùmí lòun ò mọ̀ wọ́n ń pe òun ṣé ẹ ti rí pé irọ́ ni gbogbo wọn ń pa ṣe pé lórí burúkú ni wọ́n ṣe rí pé lórí burúkú ni wọ́n apààyàn apa ọmọlẹ́kùn jayé ni wọ́n. Darosha yín nù o Darosha yín nù o. Ẹ bá mi power tap. Ẹ bá mi power tap. Ẹ power tap. Torí ojú mi gan mo tún da aṣọ bo iná ni níbi tó lè dé. Mo tún fa aṣọ sí. Ṣé ẹ ti wá rí ní ìsìn wípé fẹ́yìn tẹ́ ń dínà pé kì í ṣe Àdúrà ṣé ẹ ti rí pé gbogbo àjọmọ wọn ni ṣé ẹ ti rí pé gbogbo ni wọ́n plan fún Mohbad gbogbo wọn ni wọ́n lọ da nǹkan sínú pósí yẹn Àdúrà ló fún wọn ní kíní tí wọ́n fi sínú aṣọ Àdúrà ló fi sínú nǹkan tí wọ́n fi sínú aṣọ Darosha náà wà ńbẹ̀ mi tán ti lọ da nǹkan sórí rẹ̀ gbogbo náà jọ lọ da aṣọ sí pé n tó dó bá dé kò gbúdọ̀ ríta mọ́ so Darosha ń bẹ níbi tí wọ́n ti sìn mọ́lẹ̀ ṣé wá gbọ́ lẹ́nu ọmọ Ìkòròdú kankan pé Darosha gan bẹ níbi tán ti bẹ́ẹ̀rì Mohbad nígbà tí Darosha ń parọ́ ṣé ọmọ Ìkòròdú kankan sọ̀rọ̀ ṣé gbọ́
sáwọn ọmọ Ìkòròdú sọ̀rọ̀ wípé Darosha ń bẹ́ẹ̀ bí tán ti sin ìmọ́lẹ̀ gbọ̀ngàn dẹ̀yẹ̀pẹ̀ sí lórí gbogbo pátá náà péjú pésẹ̀ sẹ́rí pé ilé ayé le ǹjọ́ right ní ilẹ̀ Yorùbá fún irú Darosha kó lọ máa bu yẹ̀pẹ̀ láì sàgbàlagbà kẹ́ lọ́ọ́ dẹ̀ ẹ̀ bu yẹ̀pẹ̀ lérí ọmọ kékeré kí ni ìtumọ̀ yẹn yẹ̀pẹ̀ pẹ́ rẹ́yìn ọ̀tá yín kọ́lẹ̀ ń bù yẹn ǹjọ́ yẹ kẹ́tì ẹ̀ dórí sáré ọmọ yẹn rárá ìwọ ìkan náà lọ ẹ̀ ń bá mu ó tún purọ́ sẹ́rí pé ayé ilé ìwọ kan wọ́ wá kọrin ọní àwọn kan ń kanra ọníwọ̀ gan ọní bí wọ́n bọ́n ṣe ń kanra nìwọ náà ń kanra torí owó nìwọ ń wá kiri ló ń jẹ́ kó máa kanra kiri owó ló ń ṣe ẹ́ ló ń jẹ́ kó máa ṣe bó ṣe wù ẹ́ ká ayé ilé díẹ̀ o ayé ilé díẹ̀ o ayé ilé díẹ̀ o ẹ má gbára lé nìyẹn o ẹ̀yin tẹ́ ń wò wá ẹ wo fọ́tò tó wà lẹ́yìn yín ẹ wo fọ́tò tó wà lójú yín ṣé nìyẹn ojú àdúrà ẹ wo píkṣọ ti sàlẹ̀ yẹn ẹ wo sí tókè yẹn ṣé rí pé àdúrà nìyẹn ẹni tẹ́ ń wá ká látijọ́ ẹ nìyẹn ṣé rí pé àdúrà nìyẹn àdúrà ló lọ fún wọn ní aṣọ àdúrà ló lọ fún wọn ní aṣọ ẹ bá ń pa WhatsApp ẹ bá ń press love and like ṣé rí pé ayé èlé díẹ̀ ṣé rí pé àdúrà nìyẹn torí pé cover face ǹjẹ́ nìkan kan sọ jáde látijọ́ ẹ̀ wípé àdúrà ni ǹjẹ́ sọ fún ipá àdúrà wa pé Darosha wá sórí burial ground so Darosha wà ní burial ground Mohbad Darosha tún bu yẹ̀pẹ̀ lé Mohbad lójú ó bu yẹ̀pẹ̀ sórí Mohbad ó náà bu sórí aṣọ bí Wùmí ṣe da aṣọ bó ṣe ju aṣọ sínú ẹ̀tàn tí Wùmí da tiẹ̀ tán àdúrà Darosha ló tẹ̀lé Darosha ò fún wọn ní no àyàn ò fẹ́ anybody ní nǹkan kan kì í sàyàn Darosha àdúrà lẹ́ ń pè ní àyàn àlọ chẹ́kẹ̀ ńgbà tí wọ́n sin tán àyàn àlọ tún wò ní pé sàn ṣe dáadáa gbogbo wọn lórí burúkú ni wọ́n àti àyàn wọ́n lọ tún wò ní pé ṣé wọ́n san dáadáa ìyẹn mi pé bí wọ́n ṣe sin mọ́lẹ̀ yẹn tí wọ́n daṣọ bò ó tí wọ́n ṣe bẹ̀rẹ̀ gíláǹdì bíbẹ̀ pé bóyá wọ́n fi aṣọ tẹ bígbà téèyàn bá mú aṣọ tó kàn dàbò nǹkan mọ́lẹ̀ tí wọ́n rẹ́ gbogbo ẹ̀gbẹ́ pa ìyẹn mi pé direction yín ni Darosha náà sọ náà ń direct àwọn so ẹ̀yin lẹ sin ọmọ ọlọ́mọ ní sítẹ tẹ sí tán tẹ sáré tó ń rẹ bẹẹrí ẹ pàápàá pé kó mọ bá jí ẹrẹ pa mọ́lẹ̀ ha ẹrẹ ọmọ yẹn mọ́lẹ̀ fífín ẹ mẹsùn pé ẹrẹ pa torí bẹ́ẹ̀ sì sin mọ́lẹ̀ yẹn ó rí bákan ìyẹn mi wípé ẹ tó ń rẹ pamọ́ ilẹ̀ ẹrẹ mọ́lẹ̀ ni nàá ẹrẹ mọ́ ilẹ̀ báyìí ayé ilé díẹ̀ burú gan o ẹyẹ yẹn burú gan o ẹ burú ẹ burú léèyàn ṣe rí pé ilé ayé ilé díẹ̀ ṣe rí pé kò sí èèyàn mọ́ ṣe rí pé kò sí èèyàn mọ́ ṣe rí pé ilé ayé tẹ́ ń wò yẹn kò sí má gbára lé níyàn má ṣe gbára lé ènìyàn o ènìyàn wọn burú jù o má ṣe gbára lé ènìyàn o ènìyàn wọn burú ènìyàn wọn burú tapẹ́pẹ́ ni wọ́n àkekèé ni wọ́n ń ta níbi tani sánkọ wọ́n bù ní jẹ bí ejò o má ṣe gbára lé ènìyàn o ènìyàn wọn burú jù o tí n bá dẹ̀ wo ara mi báyìí má dẹ̀ máa pé ta lè ní téèyàn lè pè lérí yàn ta lẹni tó máa finú hàn tí ò ní sọ fún yàn ta lẹni tó máa bá ṣe tí ò ní jẹ́ kọ́rọ̀ yẹn líkì tí ó wà láàrin ìwọ àti ẹ̀ ta lẹni tó máa pè lọ́mọ yẹ ẹ̀ tí ó dẹ̀ dúró bẹ́ẹ̀ ṣé ilé ayé èso lè ṣẹlẹ̀ ṣá ọ̀rọ̀ tó bá ní kí bàbá má gbọ́ bàbá ti gbọ́ ó ti parí ẹ̀ lọ sọ́run ohun tó bá ní kéèyàn kan mọ́ gbọ́ ẹgbẹ̀rún ti gbọ́ ní kọ̀kọ̀ ayé ilé díẹ̀ o
ha ó le díẹ̀ ọlọ́ ó le ara mi búkẹ̀ nígbà tí mo rí Darosha pé Darosha ń bẹ níbi tí wọ́n ti sin ìmọ́lẹ̀. Darosha gan tún bu yẹ̀pẹ̀ sí mọ́lẹ̀ lórí ó bu yẹ̀ so ó tún bu yẹ̀pẹ̀ sórí aṣọ tí Wùmí dúró náà bu yẹ̀pẹ̀ lé lórí kò bu yẹ̀pẹ̀ bí fún aṣọ bọ̀ nígbà tí a tán ju aṣọ yẹn tán òun náà wá bu yẹ̀pẹ̀ sórí aṣọ yẹn. Ó ga o ayé ilé o ayé ilé o ṣé rí pé ilé ayé le báyìí ṣé yìí ò rí pé ilé ayé yẹn le tí rí àbí tí mú èèyàn nínú ènìyàn kò wá sí kan rí pé kankan nínú wọn ò lè sọ̀rọ̀ bálábàlábùlábà ni wọ́n ń sọ ẹnìkankan nínú wọn àti díje bá mi gbogbo wà nílé wọ́n ń kọrin olórí burúkú. Adura ti wá kò sí aṣọ Mohbad ó wá ń wọ̀ aṣọ ìmọ́lẹ̀ lókù tó ń wọ̀ kiri kódà ìgbà tó lọ kóòtù ga aṣọ ìmọ́lẹ̀ ló ń wọ̀ ká ó ti wá bọ́ sí díẹ̀ báyìí aṣọ ìmọ́lẹ̀ bàtà ìmọ́lẹ̀ ṣòkòtò rẹ̀ lókù gbogbo bọ́ksà rẹ̀ olókù tó ń wọ̀ wọn kò tiẹ̀ jẹ́ kọ́rọ̀ Mohbad tutù rárá kò jẹ́ kó tutù ọmọ wà mọ́túárì ń ká sọ sọ́rùn sáwọn tíìmù rí orí bọ̀tẹ́lẹ̀ tó ń fún bàbá tọmọ fún bàbá òun làwọn pariwo lé lórí so ẹ̀kan ti bẹ́ẹ̀ láíláí ó lè ṣe bí ìmọ́lẹ̀ ń tó bá lówó jẹun owó téèyàn bá máa fi kọ́lé kò ní fi jẹun tọ́jú ẹ̀mí ẹ kò dẹ̀ gbé ẹ̀mí ẹ pamọ́ fún ẹbí àti ará mi ní kó má sọ̀rọ̀ fún wọn bá tó bá fẹ́ ṣe bọ̀ má kó ẹbí mọ́ra má kó ọ̀rẹ́ mọ́ra ìyẹn ò mí pé kó sá fún wọn ìwọ̀nba tó bá fẹ́ ṣe fún wọn lókèrè ẹbí àtàrà tí ìmọ́lẹ̀ kó mọ́ra àtọ̀tá ọ̀tọ̀ rẹ̀ èwo ló wá jà fún nísìn ojú ayé rẹ̀ náà ti ṣe one prem àwọn lọ́ọ̀yà Mohbad lọ́ọ̀yà kí náà porúkọ rẹ̀ lọ́ọ̀yà belashmoda àwọn ni wọ́n ń take care property bẹ́ẹ̀ látàdé ń sọ nípa rẹ̀ yìí òun náà ni one prem òun ló ń take care property àti gbogbo orin àtòrin rẹ̀ ní o àti gbogbo rẹ̀ ní o iye tó ń wọlé nínú orin ọdún bẹ́ẹ̀ ló wà torí bẹ́ẹ̀ ló ní one prem ló ní belashmoda ló ní one prem òun ló ní one prem ló ní foundation tó ń lo one prem àtòrí ní o àtòwó ní o ọ̀dọ̀ prem ọ̀dọ̀ belashmoda ní kẹ́ lọ bèrè ẹ̀ sí olóní one prem ẹ lọ sórí page lórí Facebook one prem wà bẹ́ẹ̀ Darosha adẹ́sọ lórí rẹ̀ pé one prem ló ń take care rẹ̀ gbogbo orin Mohbad pátá ó lọ́ndà one prem ní kẹ́ ti lọ bèrè ó ló ń kọ́ táwa ló ń lo one prem kì í ṣe belashmoda ní ẹ lọ sórí page tó bá dàbí rẹ lọ check ẹ you can go and check it lọ sórí page lórí Facebook wà rí bẹ́ẹ̀ one prem wà bẹ́ẹ̀ olórúkọ one prem yẹn thank you Lizzy Bank. táwọn èèyàn jà fún nìyẹn táwọn kan sọ pé ọ̀rọ̀ tí ò kan àwọn èèyàn kan lápá tí ò kan àwọn èèyàn lẹ́sẹ̀ làwọn kan ń dá sí tí bàbá bá lóhùn ò jà mọ́ tí bàbá bá lóhùn ò jà mọ́ tí màmá bá lóhùn ò jà mọ́ kí ló kà wá rà tàbẹ́ kí ló kàn wá láti máa dàyà kọ gbangba sí àyà ọ̀rọ̀ tí ò kàn wá ọ̀rọ̀ tí ò kàn wá là ń dá sí. ọ̀rọ̀ tí ó kàn wá là ń dá sí abẹ́ ẹ̀rọ lọ́ọ̀ba ọ̀rọ̀ tí ó kàn wá là ń dá sí. ọ̀rọ̀ tí ó kàn wá lápá lẹ́sẹ̀ náà là ń dá sí. àwọn èèyàn ń kú lọ because of ọmọ tiyín because of ẹbí yín ẹni kí ló kàn wá pẹ̀lú ẹ̀ tí bàbá bá lóhùn ò jà mọ́ kí ló ṣẹlẹ̀ tí bàbá bá lóhùn ò ṣe tí bàbá bá ní bóun ṣe fẹ́ ṣe nǹkan lélẹ̀ ẹ ti kó wa sí ni tó bá pẹ́ kó wa sínú yọ́yọ́ yìí ọ̀rọ̀ yóò ní rí bó ṣe rí bọ́tẹ́ tí already kó wa sí bó la ṣe fẹ́ bọ́ nínú gbogbo emotional tẹ́ fi gbogbo wa sí